Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Báwo lójú ọjọ́, ọ̀dẹ̀ ọ̀dá bí? A dára fún wa. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Àrùn nípa mímọ́ kí n pa ọ́. Ṣí mi lẹ̀ kí n jù ọ́ lẹ̀. Tí nǹkan bá ń ṣe ni àìfi pamọ́ sábẹ́ aṣọ. Ọlọ́run lọ́ba ìwòsàn. Ó dá ewé àti egbò fẹ́yìn fẹ́mi láti lè máa fi tú ara wa sílẹ̀ kúrò níbi àwọn àrùn tí ń pani lọ́jọ́ àìpé. Ikọ́ kan bí àwọn onígẹ̀ẹ́sì ń pè ní ikọ́ asthma. Ikọ́ asthma. Àwọn tí ikọ́ yìí ti gbẹ̀mí wọn ò lé ní kékeré. A máa sọ ọmọdé, a máa ṣàgbà. Ibi pé tó bá mú yàn wá látojú oorun tí èèyàn bá múra dáadáa, èèyàn máa gbá bẹ̀dẹ̀rù ọ̀run. Èèyàn máa hu tí ó hu lé. Àyà ó máa wá hó kọ̀tọ̀kọ̀tọ̀. Àrùn ó kéré ó tóbi, má fi kọ ọ̀kan sí wa o. Ẹ wo ewé yìí, orúkọ rẹ̀ a máa jẹ́ ewé ẹ̀mílẹ̀. Kí ni mo pè é? Ewé ẹ̀mílẹ̀. Ewé ẹ̀mílẹ̀ yìí, iṣẹ́ rẹ̀ pọ̀. Àwọn bàbá wa máa fi ṣàṣejẹ pé kọ́nà má dì mọ́ ni. Wọ́n sì tún máa fi ṣoògùn ìwòsàn. Àǹfààní tó wà lára ewé yìí ò kéré. Ẹ lọ já ewé yìí, ẹ já kọ́pọ̀, ẹ já igi ọ̀pọ̀ díẹ̀. Ẹ bá ti já tọ́pọ̀ díẹ̀, ẹ wá lọ wá ewé ẹ̀yìn olóbe ẹ fi kún. Ó yẹ kó dà sínú kòkò. Pàápàá jùlọ ẹni tó bá ní ikọ́ asthma yìí, tó bá rí ìtọ̀ ràkúnmí pẹ̀lú ìtọ̀ màálù dá méjèèjì pọ̀ kó fi ṣe ewé méjèèjì yìí. Ó máa mú láàárọ̀, ó máa mú lọ́sàn-án, ó máa mú lálẹ́, ó máa mú láàárọ̀, ó máa mú lọ́sàn-án, ó máa mú lálẹ́. Kó ló bẹ́ẹ̀ gbáko láàrin oṣù kan, ó dúpẹ́ fọlọ́run, yóò dohun ìgbàgbé. Ọ̀nà táwọn bàbá wa tún máa fi ṣe ọ̀nà kejì rèé o. Ṣé rí igi ọ̀gẹ̀dẹ̀ tó dúró? Wọ́n bẹ igi ọ̀gẹ̀dẹ̀, wọ́n bẹ tí ó tó báyìí, wọ́n bẹ báyìí. Wọ́n wá gé kéékèèké, wọ́n gé sódó, wọ́n wá gun. Ẹ mọ̀ pé omi ń bẹ lára igi ọ̀gẹ̀dẹ̀, wọ́n wá fún, wọ́n wá fi àṣẹ ṣe. Omi yìí wọ́n wá tí ó pọ̀, omi yìí ni wọ́n fi ṣe ewé méjèèjì yìí. Kẹ́ni náà máa mú, kó máa mú, yóò di ohun ìgbàgbé. Ó di ọ̀nà mélòó? Ó di ọ̀nà méjì. Ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta, ewé yìí nìkan ó sè é pẹ̀lú omi. Ó máa mú láàárọ̀, ó máa mú lọ́sàn-án, ó máa mú lálẹ́. Gbogbo ẹni tó bá lò yóò bá yín lára mu, kò ní gbòdì o. Ẹ dúpẹ́ fọlọ́run ọba tó léwé tó légbò. Ọ̀nà kejì táwọn bàbá wa tún ti gbà lò. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan bá pèrè lọ́mọ ọ̀dọ̀ àgbà, tẹ́ ẹ bá gbọ́ Lukman ọmọ Ayédáre, kì í ṣe mí. Ṣé rí ewé yìí? Ẹ lọ fi ṣe àgbàdo. Kí ni wọ́n? Ṣé rí àgbàdo tí ọmọ rẹ̀ pé? Àgbàdo tí ọmọ rẹ̀ bá pé, ẹ ti fọ àgbàdo nù, ẹ kó sí kòkò. Ẹ já ewé yìí, ẹjọ́ pọ̀, ẹ fọ̀ ọ́ nù dáadáa, ẹ kó sínú kòkò, ẹ kó àgbàdo sí, kẹ́ tún á fi ewé yìí bò. Ẹ bomi sí kẹ̀sì. Tó bá jiná tán ká jẹ́ kẹ́ mú mi sí. Gbìyànjú kó rí pé ọ̀pá kan tó bá mú ọ̀jẹ́ tán, àṣírí rẹ̀ ò ní tú láéláé.
lọ́dán o. Ọ̀kan làgbàdo lọ síbẹ̀ tí bá ń bọ̀ wá yóò donígba ọmọ. Tó bá ń jẹ, tó bá ń retí oore ẹyọ kan, ìlọ́po lọ́lọ́run ó máa ṣe fún ọ. Ewé ẹ̀mílẹ̀ yìí. Àwọn ọ̀jọ̀gbọ́n a tún máa lọ ewé yìí kẹ́tẹ́pẹ́. Ewé yìí wọ́n lọ̀ pẹ̀lú ewé ajé. Wọ́n a máa fi ṣe pọ̀nmọ́ jẹ, pọ̀nmọ́ màálù. Wọ́n a máa fi ṣe é, wọ́n gé sí mẹ́fà. Pọ̀nmọ́ àfi ṣe lépo níyọ̀ jẹ́ bíbò àṣírí tó dáa ni. Tó bá dijọ́ mi a máa tẹ̀síwájú. Orúkọ mi ni Olúkúmọ̀nà Máyọ̀dáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ìtọ́jú ara ńlànà ewé àti egbò ẹ kàn sí wa. Ọlọ́run ló lè wé, Ọlọ́run ló lè gbò. Iṣẹ́ tó rí fi rán wa ni ká máa jáwé, ká máa jégbò. Ní ewé tí òun mú lànà ẹ̀jẹ̀ wá, òun ni títí wa o. Ìbéèrè nípa ìrìn àjò ẹni, báyà ní ohun tó rúyàn lójú, ẹ kàn sí wa. Àwa kọ́, Ọlọ́run ni. Tọ́ ẹ wá fẹ́ máa béèrè báyà lórí ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ètò wa tá a ti ṣe tipẹ́, àǹfààní wà. Ṣùgbọ́n a ní yàrá kan tá ń pè ní yàrá àṣírí tí jẹ́ private room. Ẹ ní láti wọ bẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àpò 5 là ń gbà tí ṣe 5,000. Àwọn Faransé ni wọ́n máa ń pè lápò 5 o. 5,000 là máa gbà tẹ́lẹ̀, ó ti di 10,000. Wọ́n ti kọ́lé yín téèyàn ọ̀bá ti ju méjì lọ kó ti gíran. Àfẹ́kérò ọ̀pọ̀ tágbára rẹ̀ bá gbé ni. Ó san 10,000 wọlé, ó sì máa san 10,000 bóṣù bá parí. Tágbára rẹ̀ bá gbé ni o, kò fàjà o. Tọ́ ọ bá wá ti lè join rẹ̀, má send message kan sí mi, sì má pè mí. Iṣẹ́ kan arítẹ́ jù sílẹ̀. Àwa fẹ́ béèrè ìbéèrè rẹ ya kó jẹ sẹ́nu rẹ padà. Kò sáàyè rẹ̀. Kò sáàyè rẹ̀. Tọ́ àwa ní public group. Tẹ́ bá wà ńbẹ̀, ẹ jẹ́ member. Kò sáàyè béèrè kankan. Ṣùgbọ́n gbogbo àwọn ètò tá a ti ṣe tipẹ́ ẹ láǹfààní àti máa gain rẹ̀. Yín fún yín láwọn nọ́mbà Nàìjíríà kan. Tẹ́ bá ti pe nọ́mbà yẹn tí ò lọ, mi ò sí lórílẹ̀-èdè Nàìjíríà ni. Àmọ́ lọ́wọ́ báyìí mo wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ń gbọ́? Ó yẹ mú gègé yín kẹ́kọ̀ọ́ +234 80 32 98 3298. Ẹ gbọ́ dáadáa. +234 80 32 98 3298. Hotline yẹn. Ó yẹ gbà kan sí +234 81 33 155 111. +234 81 33 155 111. Ẹ jẹun fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin. Ṣé rí nọ́mbà tí mo kọ́kọ́ fi lẹ̀ yìí? Ibẹ̀ ni kẹ́ ju mẹ́sẹ́jì yín sí. Ṣé rí nọ́mbà orílẹ̀-èdè Benin? Ẹ̀yin tẹ́ bá jọ́ ọmọ Benin ẹ pè mí lórí ẹ má fi mẹ́sẹ́jì síbẹ̀. Tí Nàìjíríà yìí gan nìkan ẹ kẹ́ máa fi mẹ́sẹ́jì yín sí. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ pè mí sórí nọ́mbà Benin ni +229 54 65 1928. +229 54 65 1928. Ẹ gbà kan sí +229 54 65 1929. +229 54 65 1929. Ẹ̀yin èèyàn wa lórílẹ̀-èdè Togo, àti ń gbárajọ láti bọ̀ wá sọ́dọ̀ yín. Ẹ̀yin tẹ́ bá jọmọ Togo, àárín gbọ̀ngbọ̀n bí tẹ́ bá mọ̀ ìpọ́ wà òkè, ẹ pè mí lábẹ́ aṣọ, kẹ́ ẹ bá mi sọ. Ayé wa o, kò ní yẹ̀ ẹ́ lẹ́ o. Ìtọ́jú ara ńlànà ewé àti egbò. Má béèrè ògùn bọ́ lọ́wọ́ mi. Má béèrè àfọ̀ṣẹ. Má béèrè ògùn owó. Má béèrè òkà àlùwò. Ìtọ́jú ara ńlànà ewé àti egbò. Tọ́nà èéfín dímọ́ ni tí gbogbo nǹkan ẹni máa lọ ní gbẹdẹmukẹ. Ẹ̀yin kàn sí wa. Ọlọ́run ló ní mọ̀. Ìwọ̀n bá tó fi mọ̀ wá, á fi yé wa. Ó sì jẹ́ nu. Ire o, ire o, ire kàbìtì.